Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn, àwa dúpẹ́ ayìnyín agbẹ́yìnga fún àánú àtọ́jú eré ńlá láti a rí láti rí èní ọjọ́rú ọjọ́ kẹta nínú oṣù ìkẹsàn-án. A dúpẹ́ nítorí pé ire ayọ̀ ìbùkún ìtẹ̀síwájú ìgbéga àti àlùyọ yóò rú wá fún wa lénìí, àti ọ̀rọ̀ tí a ó gbọ́ lénìí a ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, tí ó ṣe àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ èní ọjọ́rú ọjọ́ kẹta oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé lé ìmẹ́lẹ́ jáde, lé ìmẹ́lẹ́ jáde. A mú àkọsórí wa nínú ìwé òwe orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹrin, ìwé òwe orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹrin. Ẹni tí ó bá dẹ ọwọ́ á di tálákà, ṣùgbọ́n ọwọ́ alápọn ní inú ọlá wà. Ọwọ́ alápọn ní mú ọlá wá. Ẹni tí ó bá dẹ ọwọ́ á di tálákà, ṣùgbọ́n ọwọ́ alápọn ní mú ọlá wá. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹfà dé ìkọkànlá, ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹfà dé ìkọkànlá. Tọ̀ ẹ̀rù lọ, ìwọ ọ̀lẹ, kíyèsí iṣẹ́ rẹ̀, kí ìwọ kí o sì gbọ́n, tí kò ní onídàájọ́, kò ní alábòjútó tàbí alákòóso, tí ń pèsè oúnjẹ rẹ̀ ní ìgbà ẹ̀rùn, tí ó sì ń kó oúnjẹ rẹ̀ jọ ní ìgbà ìkórè. Ọ̀lẹ, ìwọ ti sùn pẹ́tò, nígbà wo ni ìwọ yóò dìde kúrò nínú oorun rẹ̀? Oorun díẹ̀ sí i, ògbé díẹ̀ sí i, ìkáwọ́pọ̀ láti sùn díẹ̀, bẹ́ẹ̀ ni òṣì rẹ yóò dé bí ẹni tí ń rin ìrìn àjò, àti àìní rẹ bí ọkùnrin tí ó ru ìhámọ́ra ogun. Ọyẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Ọlọ́run máa ń san ẹ̀san fún àwọn tó bá farabalẹ̀ wá. Ìwé Hébérù orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹfà, kì í san ẹ̀san fún àwọn ọ̀lẹ o. Tí o bá fẹ́ ṣe àṣeyọrí o gbọ́dọ̀ jẹ́ alápọn. Èmi àti ọ̀rẹ́ mi di àtúnbí ní àsìkò kan náà, ní àsìkò tí wọ́n máa ń jẹ́wọ́ ohun rere. Ìjẹ́wọ́ ohun rere di gbajúgbajà láàrin àwọn Kìrìsìtẹ́nì ní ìgbà náà. Ẹ̀kọ́ tó gbajúgbajà ní ohun gbogbo tí o ní láti ṣe ni kí o fi ẹnu rẹ sọ ọ́ léraléra, yóò sì di tìrẹ. Ọ̀rẹ́ mi, ó tẹra mọ́ ṣíṣe ìjẹ́wọ́ àwọn ohun rere yìí. Yóò jí láàárọ̀, yóò wí pé mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun ní orúkọ Jésù, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun ní orúkọ ńlá Jésù. Lẹ́yìn ọdún 5 kò tíì ní ọkọ̀ kankan o. Lọ́jọ́ kan ó bi mí léèrè, kí ni àṣírí rẹ? Mo ti ń jẹ́wọ́ ohun rere láìsí àyọrísí tó nítumọ̀. Mo fèsì, òun jí ní agogo 10 òwúrọ̀. Ní ìgbà náà èmi á ti ṣe iṣẹ́ wákàtí 5. Bákan náà, dípò kí ó ṣiṣẹ́, ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní ṣe ìjẹ́wọ́. Má bínú o, ṣùgbọ́n ìwọ yóò rìn lọ sí ibi gbogbo tí o fẹ́ lọ fún ìgbà pípẹ́ tí o kò bá yí padà. Àwọn ènìyàn kan wọ́n ti ń sọ ọ̀rọ̀ ìwúrí, wọ́n ti sọ di bárakú. Àwọn tó máa ń kọ́kọ́ fi orúkọ sílẹ̀ fún àwọn ìpàdé ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀wẹ̀. Nígbà tí ó bá tó àkókò láti ṣe ìdánilẹ́kọ̀ọ́, a kò ní rí wọn. Kò sí iye ìjẹ́wọ́ ohun rere tàbí ìmọ̀ tí a kó jọ tó sọ ọ̀lẹ ènìyàn di ẹni ńlá o. Ẹni tí kì í jí láti máa ṣe ìjẹ́wọ́ ohun rere tàbí tẹ́tí sí àwọn ọ̀rọ̀ ìwúrí tí ó sì ní àṣeyọrí, ó máa ní àṣeyọrí tí ó bá ń ṣe iṣẹ́ kárakára. Bí ó tilẹ̀ jẹ́ pé mo wà ní ẹni 100 ọdún sókè, mo sì ń lọ káàkiri o láti ṣe iṣẹ́ Ọlọ́run láì ṣe ìmẹ́lẹ́ rárá. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bá ń sùn, màá rìn káàkiri lóru, màá gbàdúrà. Mi ò kì í ṣe àwọn ìwàásù elérèfé rárá o. Tí o bá tẹ́tí sí àwọn ìwàásù mi, ìwọ yóò rí pé mo ti tọ́ka sí àwọn ẹsẹ̀ Bíbélì. Àwọn nǹkan wọ̀nyí kò wá láti ibi ṣíṣe ìmẹ́lẹ́ rárá o. Àṣeyọrí láyé yìí kì í ṣe ohun tó máa ń wá fúnra rẹ̀. Pé a bí ènìyàn
gẹ́gẹ́ bí ọmọ ọbakùnrin tàbí ọmọ ọbabìnrin kò túmọ̀ sí pé ẹni náà yóò ṣe àṣeyọrí láyé. Bí ó ti wù kí ènìyàn jogún ọlá tó pọ̀ tó, tí ẹni náà bá ya ọ̀lẹ tí ó sì kọ̀ láti ṣe iṣẹ́ tó yẹ kí ó fi kún ọrọ̀ náà kí ó lè di púpọ̀ sí i, ẹni náà yóò padà ní ohun gbogbo yóò ná gbogbo rẹ̀ ní ìnákúnàá, yóò sì bẹ̀rẹ̀ sí ní jìyà. Ìwé Òwe orí 18 ẹsẹ̀ 9 ó wí pé ọ̀lẹ ènìyàn ó jẹ́ arákùnrin pẹ̀lú jẹgúdújẹrá ènìyàn. Olùfẹ́, ìwà ọ̀lẹ yóò mú ọ sọ àwọn nǹkan nù, yóò tún mú ọ wà ní àìmúrasílẹ̀ láti ṣe àmúlò àwọn àǹfààní débi tó lápẹẹrẹ. Má fààyè gba ìwà ìmẹ́lẹ́ o. Lé ìmẹ́lẹ́ jìnnà sí gbogbo ẹ̀ka ayé rẹ gbogbo. Kókó ọ̀rọ̀: ìwà ọ̀lẹ yóò mú ọ wà ní àìní ìgbáradì fún àwọn àǹfààní, yóò sì mú ọ pàdánù àwọn àǹfààní. Ẹ já sọ pé bàbá mi, Ọlọ́run ẹ̀mí ìmẹ́lẹ́ àti ẹ̀mí ọ̀lẹ, Olúwa lé jìnnà sí mi kí n lè wà lójúfò fún ọ ní gbogbo ìgbà, kí n lè lo àwọn àǹfààní tí ó bá wá sí ojú ọ̀nà mi bó ti tọ́ àti bó ti yẹ. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.